ǹjẹ́ ti gbọ́? Olùlékèǹkà. People's conscience mo wà báyìí dákun jẹ́ n farabalẹ̀ ka ilé ọpẹ́ ẹ̀mí àwọn sùn jẹ́ n ka ilé nínú ìwé ìròyìn People's conscience ìbàràpá mo lọ lórí ìfẹ̀sùnkàn ìwà àjẹbánu lórí ibùdó iná ọba ní ìbàràpá. Honorable SAUBANA A MURAINA tó jẹ́ olùdíje sí ipò asojusofin ìjọba ìbílẹ̀ Aaringbungbun ìbàràpá àti ìjọba ìbílẹ̀ Ariwa ìbàràpá Central Stroke ìbàràpá North Local Government mo tún sọ lé ìbò kẹ́lẹ́ gbọ́ ni o náà ló ti dukooko láti fi ẹ̀ṣọ́ aláàbò ICPC EFCC kò fẹ́ẹ̀ sí tí wọ́n pè tán láti fi gbé ọ̀kan lára àwọn olùkópa nínú ìpàdé Google Meet eléyìí tí wọ́n ṣe ó ní kí onítọ̀hún kó fi nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kó fi léde bí ẹ bá gbàgbé Honorable Saheed Ọládélé ti ẹgbẹ́ òṣèlú Labour Party Honorable Aliu Kewulere Mokadam ti ẹgbẹ́ òṣèlú Action People's Party àti Honorable SAUBANA A MURAINA ti ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n jọ ń díje bí ipò asojusofin lẹ́kùn méjèèjì ní ìjọba ìbílẹ̀ méjèèjì tí mo sọ̀hún iná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń fi àwọn èròǹgbà wọn ohun tí wọ́n ṣe nígbà wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá díje wọlé sí ipò asojusofin bí ẹ bá sì gbàgbé Honorable MURAINA kì í ṣàkọ́kọ́ rẹ̀ rí òun ní bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí kì í ṣàkọ́kọ́ kì í ṣàkejì kì í ṣàkẹta ń tún lọ sí i ni nínú ìgbékalẹ̀ ìpàdé Google Meet eléyìí tí wọ́n á gbé kalẹ̀ ní ẹkùn ìbàràpá lélẹ́yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje náà ni wọ́n ń lọ ń bẹ̀ nígbà tí ó di ọjọ́ àìkú ti ọ̀sẹ̀ tá a lò tán yìí tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ àìkú eléyìí tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí ni náà ni Honorable SAUBANA MURAINA lòun wà ní ibi ìpàdé òun tó ti ń dáhùn àwọn ìbéèrè gẹ́gẹ́ bí ìwé ìròyìn People's Conscience ṣe sọ kì í ṣèmi o wọ́n ní ọ̀kan lára àwọn olùkópa náà ló béèrè wípé àbábá kí ló ṣe bẹ̀ wọ́n sọ wípé ìwà àjẹbánu ìṣòwò ìlú mọ́kùmọ́kù ìpowó ìlú pọ́npó ẹ̀mí lórí ọ̀rọ̀ ibùdó iná ọba eléyìí tí wọ́n ṣe yìí wọ́n ní bí bàbá ṣe tutọ́ sókè tí ó fojú gbà á nù o wípé tó ẹnikẹ́ni pé kí wọ́n wá nọ́mbà rẹ̀ jáde kí wọ́n wá ibi tó wà jáde àwọn fa ICPC gbé àwọn fi EFCC gbé àwọn fẹ̀sọ̀ aláàbò kódà wọ́n fẹ́ẹ́ lè sọ pé àwọn fi SIP gbé tó ǹjẹ́ kí ló wá ṣẹlẹ̀ nígbà tí People's Conscience di àwọn ń wò wọ́n ní Honorable MURAINA náà ni kò ṣe bẹ́ẹ̀ tí kò parí ìpàdé òun kò bá wọn parí ìpàdé náà kò dáhùn àwọn ìbéèrè àwọn wàá sọ pé ó bínú kò ń bẹ̀ o wọ́n ní bàbá sọ wípé nẹ́tíwọ́ọ̀kì ọ̀dà níbi tí wọ́n wà kò jẹ́ wọ́n dáhùn àwọn ìbéèrè tó kù eléyìí táwọn èèyàn béèrè àmọ́ nǹkan ẹyọkan ni pé àwọn tí wọ́n wá jẹ́ olùgbétò ọ̀hún kalẹ̀ tí wọ́n ṣagbátẹrù ètò ọ̀hún wọ́n wá ní bàbá tún gbọ́dọ̀ padà wá kí wọ́n wá dáhùn àwọn ìbéèrè tó kù. ǹjẹ́ ti gbọ́? Olùlékèǹkà.